kábíyèsí o olóyè kábíyèsí o lẹ́nu ọlágún Abọ́bakú mo yí ká ọ̀tún mo yí tó sí o. ọba ń kí ẹ lẹ́. ẹ̀yin olóyè mo kí yín o mo kí yín o. mo máa rí ewúrẹ́. olóyè Abọ́bakú ẹ má wọlé o. ẹ má kí mi o ẹ má kí mi. ẹ má kí mi. Abọ́bakú jẹ́ àkí ọ ọlọ́run tí ì ní mú ọ kúrò láàyè ẹ báyìí. ẹ wẹ̀wò ẹ fi ọba sílẹ̀ mo rí ẹ ṣé ò sí. kábíyèsí mo fẹ́ ká pààrọ̀ ìyálọ́jà àti babalọ́jà. ìtumọ̀. alákọ̀ọ́kọ́ náà rọ̀ mi. kábíyèsí o mo yí ká ọ̀tún o mo yí tòsí o mo kúnlẹ̀ mo pàgọ́ mo bá búrúburú fórí adé o. orí adé á gbé ẹ̀yin olóyè ìyàn adé rèé o ọmọ ọlọ́rọ̀ pàtàkì ni nílùú wọn bí tó ti wá ìgbà tí bàbá ẹ̀ gbọ́ wípé ọ̀kan làwọn tèmi ó fẹ́ ṣègbéyàwó ẹ lọ ṣe fún ránṣẹ́ wo máa wọlé lọ ní tiẹ̀ ọkọ ẹ̀ pàápàá òǹdóde ẹ̀. ó dá kábíyèsí ẹ̀yin olóyè mo kí yín o. padà sórí ibi tó ti dìde. mi gbọ́. kó mú ní kó padà sí ibi tó ti dìde ọ̀rọ̀ wà lórí rẹ̀. ó rántí. ẹ mọ̀jẹ̀ adẹ́mi ọ̀kan láwọn lẹ́kọ̀ọ́. kí ni ìtumọ̀. ìtumọ̀ rẹ̀ ni pé arábìnrin eléyìí dàgbà fọ́kàn láwọn kábíyèsí ó dàgbà bó là ń wò yìí ọ̀kan láwọn sì kéré ọmọjọ́ mélòó lọ́ọ̀kan láwọn. fẹ́ rí kábíyèsí ẹ̀mọ́bìnrin ṣé ẹ mọ̀ pé kádàrá tèmi Elédùà fi sí abẹ́ kádàrá àtọ̀dọ̀ yín ni àmọ́ bó ṣe wá jẹ́ pé mo ní kádàrá náà tó èmi náà tó ní tí kú bá ń bọ̀ apá yìí èmi ní ọ̀kọ̀ọ̀kọ̀ pa èyí náà lèmi náà ṣe wá ní kí n yọ̀ sí yín pé báwa náà bá rí tó dáa tó dùn mọ́ wa lódò òkun ó yẹ ká jẹ ẹ mọ́ irú ọmọbìnrin yìí ní ìsìn ẹ̀ẹ̀bá jẹ́ kémi náà fara yọ lálára rẹ̀ kí n gbé lébi àyà kí n jìfà rẹ̀. àbẹ́ ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ lẹ́nu Abọ́bakú. kábíyèsí kò tí ì yẹ kí eléyìí tó ń tí ó bí yín nù ṣé bẹ́ẹ̀ mọ̀ wá Abọ́bakú ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ó yẹ̀yẹ́ ni ó ń bá wá sí é ní. ìsàwádà o ìsìláwádà o. Do to others what you cannot take. Forward goes around, surely comes around. Be good, oh, be good, oh, be good. Be good, oh, be good, oh, oh, be good. Oh, be good. Be good, be good, be good, be good, be good. Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn arónípín. Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn arónípín. Arónípín kú òṣì, arónípín kú ìyà. Ẹni láàrin òhò yẹ kò sẹ́dá tó kú mọ́lá. Life is unpredictable, it changes like the weather. Be good. Yẹ́lẹ̀. Kí ló fẹ́ ṣe? Mo fẹ́ bu omi fọ́mọ mi kó mu ni. Ọmọláyọ̀. Báwo lè ṣe mọ orúkọ mi? Orúkọ mi lẹ́dá mi ìmọ̀ yín rí o. Ọmọ lóró pọ̀ pọ̀n. Kì í sọ ọmọ. Ní kíni? Ọmọ lèmi lọ́pọ̀n. Ọmọ lèmi pọ̀ o. Ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́ o. Ó rú ọ lójú. Yẹ̀wò.
tó ti wá rí bá. Babe, what happened? Tuti lala yẹn. Elijah. You know what? Everything is going to be fine. Just go. It's getting too much. I understand. Yeah, Supada. Do to others what you cannot take. For what goes around surely comes around. Be good, oh. Eh? Be good, oh. Wà mọ́. Òun náà ní mo fẹ́ bẹ́ẹ̀ mú. Ó ṣe. Wọ́n ló ṣẹ̀ mí lọ́wọ́ o. Láì lọ. Ṣọ̀dà mi láàmú. Àbúrò mi. Ẹ̀yin lẹ ní pé kí wá sí ṣọ́ọ̀bù yẹn lánàá. Mo wá débi tán mi ò bá yín wá ẹ̀. Má bínú. Ó ṣàmọ̀ pàánù ní Children's Day. Mo káwọn mi lọ sí amusement park ni. At least káwọn náà ti enjoy àwọn coffee Children's Day. Mi ò rántí. Ẹ sàmọ̀ kí mi ò bí kan. Ọlọ́run àtòṣe tiẹ̀ náà. Mo nígbàgbọ́ pé wòye next year. Ọmọ ló máa gbé wá kí ní ṣọ́ọ̀bù lágbára Ọlọ́run. Mo kí ìrètí pípẹ́ ó máa fa ìrẹsì ọ̀hún. Kò sí nǹkan tọ́lọ́run. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ṣùgbọ́n kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe fọ́kàn ìbalẹ̀. Ọlọ́run máa ṣe very soon. Sista ọ̀rọ̀ tá a sọ ti last week ló jẹ́ kí wọ́n bá yín. Máa ń tẹ̀ ń sọ̀rọ̀ yìí. Wo dáadáa ni o. Ojoojúmọ́ ni ìyàwó mi máa ń fomi jẹ́ bèrè ọmọ. Ìgbà míì wà kò ní rí oorun sùn rárá. Kò dẹ̀ sí ọ̀rọ̀ tí mi sọ fún. Still yet ìròyìn yìí ni ṣáá. Ó máa bẹ̀ ni ó máa tú ni ṣorí tọ́rọ̀ bá rí báyìí èèyàn kì í bá obìnrin ṣàgídí ilé eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ rẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ rí lábẹ́ ọ̀rẹ́ àfi tá a bá ń tọ́ra wa tó bá gbà wípé ìdọ̀bálẹ̀ ni kí wọ́n máa dọ̀ fún lójoojúmọ́ tí náà àfi máa dùn tó dẹ̀ máa fi máa ní hope wípé òun sì máa dọ́lọ́mọ láàyè. You have to be doing it. You need láti máa ṣe, okay? You need to calm yourself down. Ṣorí situation tó bá ti rí báyìí, àdúrà ni àdúrà la máa gbà. Ṣorí, kò sí ẹ̀bẹ̀ tí mi ti bẹ̀. Mi fẹ́ mọ̀ bí ẹ̀bẹ̀ náà ṣe jẹ́ láyé ìṣàkó bẹ̀bẹ̀ tó àlàyé pátá, ó ní mo ti bẹ̀yàwó mi. Mo sọ fún un, mo ní kó ní sùúrù, kó jẹ́ ká dúró de àsìkò Ọlọ́run. But still yet, kò gbọ́. Ó gbọ́dọ̀ gbọ́ wàá túbọ̀ máa sọ fún mi jẹ́ kí n fún ẹ lẹ́gbàmpù kan máa nǹkan wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́mọ̀. Mọ́mì, mo mọ̀ pé mo ti ṣe yín ìdí nìyẹn tí mo fi ní pé kí n wá bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ó máa wọ́n tí mo ti ṣẹ̀ sí yín ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Ipò tí ẹ̀rù pé yín lè dèjẹ́ lé mi lórí kí dáríjì mi ẹ jọ̀ọ́. Ẹ gbọ́ náà, ṣé o lọ ilé babaláwo kan wọ́n sọ fún ẹ pé mi ni mo wá ń di ọ̀rọ̀ rẹ̀ àbí kí ni ìtumọ̀ èyí tó sọ yìí? Rárá mi lọ ilé babaláwo, mi lọ ilé oníṣègùn kọ̀ọ̀kan, mo kò mọ̀ nínú ara mi fúnra mi pé mo ṣẹ̀yìn. Torí tí mi ò bá ṣẹ̀yìn ni mo mi ẹkùn níjókòó tatara kí máa wò mí pẹ̀lú ṣòro mi báyìí. Ẹ ṣàmọ̀ condition tí mo wá ẹ̀ ṣe kókó sí i. Condition wo ló wà tẹ́lẹ̀ kó o ti wà rí? Àgàn ni ẹ́ àìmọye àgàn ló pọ̀ wúlò wọn ò dẹ̀ ti torí ẹ̀ pokùnso kí wá ní ìtumọ̀ yẹn ṣé tiẹ̀ ló máa kọjá àkọ́kọ́ ni. Mami ẹjọ́ mo bẹ̀ yín ní ẹjọ́ ìdáríjì ẹjọ́ mami ẹjọ́ mo mọ̀ kí mo ti ṣe yín ẹjọ́ mami ẹjọ́. Mo ti gbọ́.
màá mú ẹ jáde. God, I love the way you shake and move. See, I love the way you roll and move. I love the way you shake and move. Yeah. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you go down low. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you give it to me, baby. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you go down low. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you do it. Ó ṣe ọmọ báńkì dúró náà ìbàdíre àbáwọn táǹkì ẹ̀ ṣolóyin yẹn gbé kórọ́ọ̀sì kí n pàtẹ́ ibo ló lọ kí n gbẹ́rù mi lẹ́kí n fa tiẹ̀ ó ṣàpòpò bíi ti pòpò tó gbowó lọ́wọ́ yahoo boy torí kòpò ọmọ tí gbàgbé ṣẹ́yí kòtò bó ṣe jóyè ga òdẹ̀ wá jókòó tó I am aware you are young but you are getting it ṣòtọ́mọ yagi pè mí lórúkọ mi náà mi ò kí ṣógun kí ló dé tó fi sá mi mo ti takú kò sẹ́ni tó máa gbẹ́ lọ́wọ́ mi ó ti dòjé olóṣà ìgò ní máa pa lórí anybody tó bá tẹ́rí sí including Joshman yé máa fọ́ náà ṣó ń wá ẹ̀mí ni wọ́n ní tẹ́. I love the way you roll and move. God, I love the way you shake and move. See, I love the way you roll and move. I love the way you shake and move. Yeah. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you go down low. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you give it to me, baby. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you go down low. Oh shit, oh shit, oh shit, oh shit. I love the way you give it to me. Babe, kí ló ṣe tó ti sùn? Báwo ni mo ṣe fẹ́ sùn? Báwo ni mo ṣe fẹ́ sùn? Just look at the time. Ó ì tí wọlé náà, ó tó mọ̀ pé mi ò ní lè sùn. Kí ló dé tó pẹ́ tó tó yìí? What happened? Jayọ̀lá ló ní kí n tẹ̀lé òun lọ ṣe fàájì kí tó máa bọ̀ lé. Why did you sọ fún mi kí wá join? Instead of keeping me worried, it will make sense now. I'm sorry, baby. Maybe some other time. I was so worried. I'm sorry. Jẹ́ kí n lọ shower. Lọ shower kò lè jọ máa lọ bẹ́ẹ̀ set time. All right, baby. bàbá yẹkuyẹku wọ́n pè lọ́yẹ̀kú bàbá yẹgẹyẹgẹ ni wọ́n pè lọ́yẹ̀ tí kan ò bá yẹ ìkan ò lè rí bí ìyá mà pò yẹ. Àyíká kí ló ṣẹlẹ̀? Kò sí kò yé mi ni. Ọ̀dàná ẹ jẹ́ ìdúró. Agánran fífi àwòdè òṣèlú arànràn àwòdè ìjẹsà. Alẹ́lẹ́wọ̀n ò gbọ́ poroporo orí odó mọ́ ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ ọbẹ̀ mọ́. Ẹ̀yin lásáré ti gbé wọn lórí bí ògún ẹ̀yin lùdù gẹ̀gẹ̀ gbá wọn ń gbò bí àwọn ìyá mi. Bẹ́ẹ̀ bá bẹ́ ń wéré ilé mo fẹ́ rí yín wà ìtẹ́ bá bẹ́ mèsì àgúnkún mo fẹ́ rí ìtẹ́ bá bẹ́ múrin àbádà mo fẹ́ kẹ́ tàn mọ́lẹ̀ sí. Ẹ̀yin lògìní tó gàjà tójú ilé yín tójú yín sì tóko. Tilẹ̀kùn kò gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà àmọ́ wàyí. Ẹ jẹ́ rí. Kí ni tiẹ̀? Kí ló kàn ẹ́ tó fẹ́ rẹrù ẹlẹ́rù tó fẹ́ fà tiẹ̀ lọ́wọ́? Èmi lèmi bímọ mi. Èmi ni mo sọ pé kò wù mí kí n rọ́mọ ọmọ mi. Mo lọ́mọ mi ò gbọ́dọ̀ bímọ sáyé. Kí ni wàhálà? Ṣé mo máa gbé wàhálà kù nígbà tó ń bá tó ń bímọ sílé ayé? Kí ni tiẹ̀? Àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé. Tó bá lò fẹ́ fi tipátipá tọwọ́ bọ̀ ní tí ò yẹ kó tọwọ́ bọ̀ wá kùn dín nínú yọ ni. Ó ti yé mi. Bàbá ó kè ló. Gbogbo èyí tó sọ ohun ìgbọ́ rárá. Ó ní ṣé kò sí wàhálà. Ìyá wa. Ẹ sì lẹ́yìn lẹ bímọ. Ọmọ mi ni. Èmi mo bí. Mo dẹ̀jẹ̀ lé lórí. Ọ̀dà. Kí lórí? Kò sí. Àmọ́ ọgbọ́n lọ́lọ́gbọ́n fi jàgbọ́n kọ́ má ba àrùn ọ̀rọ̀ kùnkùn ṣe é sọ fìtílà. Gbogbo nǹkan tí bàbá yẹn sọ kò yé mi. Kò yé mi àtọ́ òde ìgbà tó yá bàbá yẹn ní kí excuse àwọn àti mọ́mì. Nípa àwọn fẹ́ sọ̀rọ̀. Mo dẹ̀ excuse wọn. But to my surprise, after tán sọ̀rọ̀ wọn tán tí mọ́mì dé, mọ́mì ò tiẹ̀ sọ pé kò báyìí ni bàbá yẹn sọ fáwọn. Mọ́mì ò explain anything fún mi. Tí òbí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n sọ kankan. So I don't really understand what is happening. Kò yé mi o. Jọ, ṣé
ọ̀rọ̀ yìí ló fẹ́ sọ fún mi ní àbí kan mi. Ó wà important. Ṣé lè tún wà important? Òun ni call tí mo receive látọ̀dọ̀ Dr. Kunle. Ó ní ká wá wo result test tá a ṣe. Dr. Kunle? Yes. Ìkan tó bẹ́ẹ̀ mi nìyẹn. Suicide. Tó bá ti dọ́fíìsì. Gbà yín lákòókò díẹ̀. Sherry, from the test tá rán fún ẹ̀yin méjèèjì, a rò pé kò sí nǹkan tó ṣe yín. Doctor, ẹ mean wípé kò sí nǹkan kan tó ṣe bá tìyàwó mi. Both of you are perfectly okay. Incredible. Doctor, if there's nothing wrong with the both of us, then why can't I conceive? Kí ló dé tí mi ò ṣe lè lóyún? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Oríṣiríṣi cases la dẹ̀ máa ń rí bí báyìí. Yes. Nǹkan tí mi kàn máa sọ fún yín ni wípé gẹ́gẹ́ bí àmọ̀ràn ẹ má jìnnà sí wa níbí. I understand. Ó láwọn medications náà tí a máa fún yín tó tún máa boost level of fertility ẹ̀yin méjèèjì. And mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan. Ọlọ́run ló máa fún yàn lọ́mọ. Òun ló dẹ̀ mọ ìgbà àti àsìkò tó máa fún yín lọ́mọ. Bó pẹ̀lú àdúrà tẹ́ bá dẹ̀ ń wá constantly fáwọn medications tí mo sọ fún yín, before you know it madam ma conceive. Yes. Ẹ ṣé mo doctor. Ó sì pẹ̀lú ọmọ really appreciate. No problem. Ẹ ṣé. It's okay. Nígbà tí Dr. Kunle ti sọ pé kò sí nǹkan kan tó ṣe wá àti ìyàwó ẹ̀, mi ò rò wípé ó yẹ kó tún máa stress ara ẹ̀ mọ́. Jayọ̀lá, kí ni kan tó fi pé mo lè ṣe náà? Jọ bí kí tún nìyẹn? Bí kí tún nìyẹn? I mean, the doctor has already confirmed it to you. Wípé there is nothing wrong with you and your wife. Kí ló ń dààmú ara ẹ káàkiri fún? Listen, if you think you're not comfortable again pẹ̀lú nǹkan tí doctor sọ, the ball is in your court. Lọ aláti ṣe ara ẹ kó má ti ṣe ara ẹ now. I mean, you can't continue to be behaving like a child. So doctor ní ìkọ̀kọ̀ ṣe mí yàtọ̀ fún mi. Doctor ní àwa okay 100%. Kí wá lè ṣẹlẹ̀? Sister mi ò mọ̀. Inú mi ti ẹ̀dọ́kan mi ti ẹ̀ balẹ̀ pé doctor confirm fúnra wọn pé kọ̀kọ̀ ṣe wá. Bó nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni ò wá yé mi. Àdúrà ni o. Kò sí nǹkan t'Ọlọ́run ṣe tí o. Táwọn dókítà bá ní àwọn òrójútùú sí, Ọlọ́run tó dá ẹ ó máa rójútùú sí lágbára Ọlọ́run. Àdúrà ni kó máa gbà ó ṣàfọkàn ara ẹ̀ balẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run ọmọ tiẹ̀ náà á kún sí wa. Kí ló wá fẹ́ kí n sọ? Mi ṣáà lè sọ pé kó lọ fọkọ mi. For better for worse ni Bible pé àsìkò tráyà yín lélẹ̀. Ọlọ́run wá dẹ̀ mú amóyin borí lágbára Ọlọ́run. Ṣé o gbúrò dẹ̀ra? Ìdẹ̀ra wà tó ń gòtì ẹ̀ ń gbìyànjú tí bá gba right òun á gba left. Mo dáadáa. Kódà gan-an ó ní tó bá ti di ọ̀la pé èmi àtòun á máa jọ dé ọ̀dọ̀ olùṣọ́ chọ́ọ̀chù. Máa lọ bá láàárọ̀ ọ̀la. Tètè lọ lọ́ba ká tún gbọ́ nǹkan táwọn náà máa sọ. Mọ̀ pé Ọlọ́run agbẹnu wọn sọ̀rọ̀. Àmín. Pẹ̀lẹ́. Olùṣọ́ ẹ má bínú sáà. Nígbà tí ọ̀rẹ́ mi mú mi débi báyìí ẹni ká gbàdúrà àdègbàdúrà náà tó etí wá ní pé kí ọ̀rẹ́ mi tó mú mi wá kó excuse wa ṣé bẹ́ẹ̀ náà ni ìṣòro mi ṣe tó ni débi pé ẹ̀ tún lè sọ lójú ọ̀rẹ́ mi. Arábìnrin. Sá. Hallelujah. Hallelujah sá. Ṣé rí kì í ṣe pé ọ̀rọ̀ náà tóbi ju ohun tá a lè sọ lójú ọ̀rẹ́ yín lọ. Àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ẹlẹ́ran ara ni gbogbo wa àtọ̀rẹ́ yín pàápàá. Ìdí nìyẹn tí mi ò fi fẹ́ sọ lójú wọn torí pé ìran tá a fi hàn mí nípa ọ̀rọ̀ yìí kò lọ ṣàn. Ó pẹ́kọ̀ ọ̀rọ̀ díẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí n ò ní lè sọ fún yín torí pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́ yín. Ìdára
ṣé pé ìdẹ̀ra ló ń ṣe mí. mi ò sọ pé dẹ̀ra ló ń ṣe yín mo ní ọ̀rọ̀ náà ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́ yín. ẹ wá mọ̀ tá a ṣe ṣe rí nígbà tí ẹ bá ń lọ lélẹ̀ ni màá fún yín ní ìmọ́lẹ̀ mẹ́ta tẹ́ bá ti délé ẹ fi ìmọ́lẹ̀ mẹ́ta yìí ẹ tàn ẹ wà láàrin ìmọ́lẹ̀ náà lẹ́ẹ̀sì bá Ọlọ́run sọ̀rọ̀ àmọ́ ìkìlọ̀ wà ń bẹ o tẹ́ bá ti fẹ́ gba àdúrà náà ẹ rí i dájú pé ẹ tẹ̀mí láago kémi pàápàá bá a lè máa bá yín fẹ̀mí ṣọ́nà mo sì mọ̀ pé dájúdájú Ọlọ́run á tàn mọ́lẹ̀ sínú òkun. ẹ jẹ́ kí a gba àdúrà. ẹ ṣé. Bàbá ní orúkọ Jésù. Àmín. Mímọ́ mímọ́ Ọlọ́run alágbára. Ṣàánú fún mi náà, ṣàánú fún mi. Torí pé nínú ìwé mímọ́ rẹ̀ a ti kọ síbẹ̀ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rùbojo sájáde kúrò nínú ìwò kọ́lọ́fín wọn. Olúwa nítorí ìdí èyí yọ mí kúrò nínú òkùnkùn ayé. Olúwa yọ mí kúrò nínú òkùnkùn ayé. Olúwa ṣàánú fún mi, ṣàánú fún mi. Ẹnikẹ́ni tí a bí nínú obìnrin yálà ọkùnrin ni àbí obìnrin tó ní wípé mi ò ní finú ṣe oyún mi ò ní fi ẹyin mi gbé ọmọkùnrin. Ó idà Michael kó bẹ̀ sí máa ṣàwọ̀ pa kó máa ṣàwọ̀ pa kó máa ṣàwọ̀ pa ní ọ̀pọ̀ Jésù. Ẹlẹ́yà. Olúwa ṣàánú mi gbẹ̀mí ní kí ọ̀tá gbẹ̀mí ní kí ọ̀tá ní orúkọ Jésù kó máa ṣàwọ̀ pa ní orúkọ Jésù. Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi. Ṣé bẹ́ẹ̀ fún mi nígbà má ṣe dúdú ọjọ́ àti Ọlọ́run ṣàánú mi, Ọlọ́run ṣàánú mi. Candles mẹ́tẹ̀ẹ̀ta ti kú at the same time. Ayé ń ṣe mí lóòótọ́, ayé ń ṣe mí, ayé ń ṣe mí. Bó ṣe kọ́ owó ìwọ ló ṣàánú mi ẹlẹ́dàá. ẹ ló ṣókùnkùn a sì ní kẹ́ ẹ tàn mọ́lẹ̀ àmọ́ kàkà kí mọ́lẹ̀ yìí ó dúró ń ṣe lẹ́yìn tìka lára yín tún fọwọ́ ara yín pa á ẹ wá padà sínú òkùnkùn. Kò ń ṣe bó ṣe jẹ́ nìyẹn olùṣọ́ bí ṣe ní kí n ṣe candles yẹn náà ni mo ṣe ṣe mo tán mẹ́tẹ̀ẹ̀ta mo dẹ̀ jókòó mo gbé bíbélì mo dẹ̀ gbàdúrà gba tí máa fi lajú kàyéfì ló jẹ́ fèmí náà gbà tí mo rí pé candle mẹ́tẹ̀ẹ̀ta ti kú èmi kò mọ pa kò yé mi mọ bó ṣe kú kò yé mi. arábìnrin. sá. ẹ ní láti kún fún àdúrà o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi kẹ́ ẹ tún àmọ̀rẹ́ yín sán. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ṣeé fọwọ́ yẹpẹrẹ mọ́ o àfi kẹ́ ẹ kún fún àdúrà ẹ ní láti tún àmọ̀rẹ́ yín dì o torí pé ohun tá à ń fi hàn wá yìí ohun tó fi hàn ni pé àìrọ́mọbí yín yìí ó ní í ṣe pẹ̀lú ègún ìdílé. Ègún ìdílé. bẹ́ẹ̀ ni. Ègún ìdílé kó má ṣe jà mí. Ègún ìdílé. Ègún inú ẹbí. Ègún ìdílé. Ṣé ìkọ́ tó bá ń jẹ́ ègún bíi ìkọ́ tí ìyá èèyàn àbí bàbá èèyàn tó ti ṣe ni àbí ìyá bàbá èèyàn àbí ìkọ́ tó ní ṣe pẹ̀lú fámìlì ni ègún ìdílé. Mi close mo family kankan lẹ́yìn mọ́mí àti dáàdì. Ègún inú ẹbí kó jìnnà sí mi. Rice àti stew pẹ̀lú plantain la jẹ láàárọ̀ sọ títí ẹni. Ó ṣe gan, mo really appreciate. Babe, jọ̀ọ́ tó lọ lọ́hùn ṣó ní 100 naira tó lè fún mi tí mo lè fi gbọ́kadà délé because ẹsẹ̀ mo fèrè débi báyìí. Mi kì í láì kíkọ́ tó máa ń ṣe é wò lábúrò fèsì rìn pátápátá ìwà yáwó lọ́wọ́ àwọn neighbors ó ṣàmùkí tó bá débi máa fún ẹ. Sórí bí mo ṣe wà yìí mo ti yáwó kiri gbogbo street wa tí bá pe àwọn neighbor mi wípé mo ti fẹ́ bá wọn sọ̀rọ̀ mi wọ́n rò pé mo fẹ́ yá lọ́wọ́ wọn. Gbà kò fi gbọ́kadà tí bá gòkè ń sí máa ṣe transfer sí ẹ̀ṣọ́ tí wọ́n. Take care pẹ̀lẹ́.
kí ló dé tó ya létí lápá ọmọ tó jó ya kó ti lé tànà èmi ń ṣe wàhálà kí n tó rówó láti lè jẹun kébí má pẹ́ o wá bọ́ síbẹ̀ òun bu oúnjẹ tèmi fún wèrè olórí burúkú kan má ṣàfà. Mummy, mo ní pípẹ́ yé ṣe pé fẹ́ tí mo fẹ́ fẹ́. eléyìí gangan fúnra rẹ̀ ò tí wúwo pé ẹni tó fẹ́ fẹ́ dà à ń sọ fún ẹ ìyá mi ò bá mi sọ́ọ̀sì náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn o mò ń sọ tèmi ọmọ tá a bá dẹ̀ ń bá wí tó ń wa rùkì ó ṣe tán tó fẹ́ parun ni nígbà bá yá wàá gbé mi fúnra mi wàá gbé mi tà torí kó fẹ́ fún lówó eléyìí tí yà ń jẹ tébi ń pa oníṣẹ́ oníyà ìwọ ọmọ tí mo bí sínú ìrọ̀rùn tó fẹ́ lọ fìyà jẹrẹ lọ́dọ̀ eléyìí àbí bẹ́ẹ̀ kọ́ káre òun ló máa fẹ́ díẹ̀ tó ní kó gbóúnjẹ tèmi fún wàá rí ìrànwọ́ bóyá kò tí mi bàbá ẹ̀ ló bá mi tó oúnjẹ sí. mo máa ṣe pé fún mi náà. téèyàn bá ti wá sínú ilé yín ìṣá ṣé ló máa ṣèyàn bí kéèyàn má lọ lé mọ́. ṣe mo ti ní pé kí bá wa ṣe lédè ìfẹ́ ilé ní dandandandan ẹ̀ ń lọ léyìn ẹ̀ lọ léyìn o ìmọ̀ kan tó wà lẹ́yìn yẹn tẹ máa ń. tí mò ń mú bò nílé ọkọ tèmi níbi ilé ọkọ tèmi ló wà èmi náà wọlé ọkọ tèmi lọ ni. ó dà. ẹ bá ti wọ́n náà farabalẹ̀ bá wa ṣe rí dáa. má jẹ́ kí. mo ní appointment ibi kan so mi nílé bá ìjókòó pẹ̀lú títí báyìí ẹ gba 200,000 kí n máa manage. èmi nìkan tán o ṣé o ṣé yóò wà pọ̀ má jẹ́ kí o ṣé mo dúpẹ́ ọkọ mi ọwọ́ ẹ̀ máa ròkè olúwa máa wà pẹ̀lú ẹ̀ o ṣé. Of course. Take care, darling. Bá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ o owó ńlá ló fún mi yìí o iná ò ní tán wẹ̀ o ọwọ́ àtúbọ̀ máa ròkè sí o èmi nìkan tán. Bàbá yín dúpẹ́. ṣe. Ká ṣáà máa ṣe dáadáa. Kí ló rí? Kò sí pé mo rí nǹkan tí ẹ rántí bí 4 years ago ẹ rántí màmí gbogbo bí màá jẹ́ ìpò ìmáa wá sílé wa tó máa ti máa yọ́kẹ́lẹ́ ti máa gbé ọgbóúnjẹ fún tẹ máa bẹ̀rẹ̀ sí máa ṣépè ẹ máa ṣépè ńláńlá fọ́mọ yẹn máa máa tó fi pé màá mi ẹ fi lẹ̀ ẹ̀hún ni mo fẹ́ fẹ́ ẹ ní ọmọ tàbá wí fún tó fa àrùn kìíní kan abẹ́rẹ́ ọ̀nà àlà lọ́lọ́ máa ń gbà ṣe ìyá mi ó máa jẹ́ kí náà bá ilé mi. Ohun tó bá fẹ́ sọ òun ni kò sọ jáde. Kò sí nǹkan mi tí mo fẹ́ sọ wọn bá kan tí mo fẹ́ sọ náà nìyẹn pé ká ṣáà máa ṣe dáadáa nítorí pé ẹni tá à ń bọ́ lẹ́nìí ó lè tún padà wá bọ́yàn òun abẹ́rẹ́ máa yẹ kí. ṣebí ọjọ́ kìíní àná ni a máa fọ́ lóúnjẹ òun ló tún dẹni tó ń bọ yín sí oṣooṣù aláti aláwáǹsì ní òun wọlé abẹ́rẹ́ tẹ bá tún wá kí wa a tún fún yín lówó òun ló wá dẹni tó ń bọ yín báyìí ẹ ṣàjàmbá ká máa ṣe dáadáa òun ní kókó. Ó ti yé mi mo tó ṣàfẹ́ sọ de wípé òun ni mò ń jẹ àbí. Ọlọ́run máa jẹ mo ti máa sọ pé òun lẹ̀ ń jẹ. Ohun tó sọ nìyẹn. Ìwọ o oúnjẹ ọmọ lélẹ́yìí kò dẹ̀ ní kòrò lẹ́nu yín lórúkọ Jésù ẹ máa wá jẹ pẹ́pẹ́pẹ́ ìgbà tẹ́mi sọ nìyẹn mi ò sọ pé kíní. Ó dà kò burúkú sí wàhálà ìjọba ń pọ́ ọmọ ẹ̀ kó wá bá ń gbé báàgì mi dé ta. Ọmọ. Ọmọ. Mami ọ̀rọ̀ yẹn pọ̀ ẹ ṣáà mọ̀ kí mo ṣe wò jù. Ọ̀rọ̀ yẹn pọ̀ èmi ò ní ṣépè ṣùgbọ́n ẹnu mi ò ní gbófo ìwọ ń sọ̀rọ̀ sẹ́mi àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lẹ́ o ìyá ọlọ́mọ lápẹ̀rẹ̀ ẹ kú ọ̀rọ̀ ọmọ lágídí wọ́n ń sọ̀rọ̀ sẹ́mi lórí owó tí ò tó nǹkan lè ju owó yín sílẹ̀ fún yín kò ní sí nǹkan kan bẹ̀. báwo ló máa ṣe sọ̀rọ̀ ńlá tó tóbi bẹ́ẹ̀ sí ìyá tó bí ẹ lọ́wọ́. a ní mi ìmọ̀ pọ̀ máa take a personal tó tó yẹn. mo rọ́bà torí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ fún ẹ gbà yẹn tó máa bú ẹ tó máa ṣépè fún ẹ then wọ́n máa ń get at me gan mi find it funny so mo kàn fihàn pé okay opportunity rẹ̀ kíkọ express ara mi kó lè kúrò nù mí mi ìmọ̀ pọ̀ máa bínú tó tó yẹn náà. o mọ̀ pọ̀ máa bínú tó tó yẹn ìyá tó bí ẹ lọ́mọ òun ló lanu gbàgà tó sọ̀rọ̀ sí ẹni àwọn ṣé o mọ̀ pé kan tó bá ṣe fún ìyá ẹ̀ òun náà lọ́mọ máa ṣe fẹ́ lọ́la ṣá kí ni kan tó tẹ̀ wá kàn ẹ̀ bẹ́ẹ̀ ṣe bí mi nìyá ẹ̀ bù èmi ni wọ́n bú èmi tí wọ́n dẹ̀ bú dẹ̀ lélẹ́yìí kò dùn mí náà kò dùn mí ikọ́ tó bá wù wọ́n òun náà lè sọ sí mi nítorí wípé kí ni ìyá ìyàwó ìyá èèyàn náà ni ẹni èbú tó bá bú mi kò lè dùn mí. màá jẹ́ kí ìwọ ọjọ́ ọmọ tó mọ̀ ni ojú ọmọ dáadáa tó bí léèrè tó dẹ̀ ẹ̀kọ́ léèrè ọmọ tẹ́mi bí tí mo dẹ̀jẹ̀ lé lórí
tó sì nìkúlé mi ń kọ́ bí mi gégùn fún ṣé kò ti gégùn fúnra rẹ̀ ni ó ti pègún mọ́ra fún rẹ̀. Mọ́mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú mo ṣọ́ọ̀bù pọ́mọdé ló ń ṣe òun ló fà tó fi sọ̀rọ̀ tí ó yẹ kó sọ jáde ọ̀rọ̀ tó wúwo tó kọ sọ jálá sí ìyá tó bí ẹ lọ́mọ ṣẹ́rìmà títúrẹ́ ni mo torí sọ fún wípé a gbọ́dọ̀ wá rí yín lọ́jọ́ òní káwá bẹ́ẹ̀ mà ẹ jọ̀ọ́ mà. dídé bàbá mi á dá fún ẹ. Mami kí ló le tó yìí kí ló le tó yìí kí ni mo sọ tó le tó yìí mami. Adé ti lọ bẹ̀ mọ́mì láwọn ti gbẹ̀bẹ̀ wọ́n láwọn ti dáríjì mi ṣé kí n tún wá sọ pé mọ́mì náà lọ ṣe ìṣe mi nítorí ọ̀rọ̀ yóò yé mi. wò má ronú bẹ́ẹ̀ yẹn náà mọ́mì ló bí ẹ kò possible kan má fẹ́ kó bímọ yes náà àwọn náà máa gbàdúrà kó bímọ lójú ẹ̀mí àwọn. ó jọ gàtẹ́ ó wà fẹsẹ̀ méjèèjì jọra wọn òkè wọn náà wà wọ irú ọdún tí mo ní pé mọ́mì mú mi lọ sọ́dọ̀ bàbá kan nígbà tá a débẹ̀ bàbá yẹn ṣàka oríṣiríṣi sílẹ̀ bó ibẹ̀ sí máa give funny expressions like facial expressions tẹ́ pé mi ò understand wọ́n bẹ̀ sí máa ṣọ́ bàbá yẹn mo ṣàkóso bàbá yẹn pòkè what does he have to say kí ló fẹ́ sọ tí bá sọ fẹ́ pé bàbá yẹn ní pé kí n excuse àwọn àti mọ́mì nìkan wọ́n ní àwọn fẹ́ bá mọ́mì ní gbólóhùn mo wá step out fún wọn tí mo bá tún fẹ́ pé láti ìgbà yẹn di bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí mọ́mì ò fún mi feedback mọ́mì ò sọ pé nǹkan báyìí ni bàbá yẹn sọ̀rọ̀ wọn ò dẹ̀ délé wa mọ́ láti ìgbà yẹn till date ṣé kò jọra wọn báyìí. sọ̀rọ̀ ṣòro níbi tá a bá dé ìwọ̀n tí ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ sí kí n má pàrọ̀ fún un ìwé kan ó difficult fún mi láti believe pé ìyá èèyàn ò ní fẹ́ kí èèyàn bímọ. ó jọra wọn náà ni. ọ̀rẹ́ àwọn ló bí o and I'm sure kó máa fẹ́ kó bímọ lójú àwọn because àwọn náà fẹ́ rí ọmọ wọn náà. ta ló wá ń ṣe mí báyìí ta ló wá ń ṣe. Undo to others what you cannot take. Forward goes around, surely comes around. Hey, baby girl, Adora, how you doing? Kí ló ṣẹlẹ̀? Àbínà. Fẹ́lẹ̀. Ṣé mo ṣe ń ṣayé fún yín? Wọ́n ò bá dùn. Ẹ̀rọ rẹ̀ yìí ẹ̀ ṣe ta sọ́rọ̀ ẹ̀. Níbo? Ẹ wá ẹ fi wèrè lẹ̀ kí ló ẹ fa gbogbo lára kí ló wọ́ọ̀rì kí ló ṣe ẹ̀ náà mi ò láìkì nǹkan tẹ̀ ń ṣe ṣé mi àfọ̀rẹ́ mi pa aṣojú mi ẹ fi ẹ lẹ̀ náà. ọmọ mẹ́rin làwọn nígbà ló tọ̀ ní kí ni gbà yẹn wọ́n ń kọ́ nígbà táwọn máa gbé sí wọn tó wọ́n máa lọ fún máa ń lera tó máa ń lera aláìkẹ́ la yín bá ẹ ṣeré náà ó dẹ̀ máa kanra. ẹ̀bẹ̀ náà ni máa bẹ̀ yín ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ Ọlọ́run ẹ má bínú sí mi ṣé ní gbogbo táìmù yẹn ìgbà ìmọ̀ ni ẹ jẹ́ sọ kíní kan fún yín ẹni tí tẹ bá fẹ́ mi báyìí tẹ bá fẹ́ mo ready máa fún ọ̀sẹ̀ tẹ bá tún fẹ́ ká dúró sí mi báyìí nìkan tẹ bá tún fẹ́ lọ sí anywhere máa tún gbé ìjà yìí. agbe ìjà yìí orí jókòó sí lẹ́gbẹ̀ẹ́ jókòó sí faranu súnmọ́ ẹ faranu ayé ẹ jẹ́ kí n tún sọ kíní kan fún yín. sórí èmi àti ẹ lájọ máa wà kẹlẹlẹ. lálẹ́ ìmọ̀jú àbí. mọ́jú. alẹ́ ni màá ro tiẹ̀. yàrá èdè gé àwọn ò ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ ó máa gbé fún mi. tún ṣẹ̀ṣẹ̀ gé fọ́ bẹ́ẹ̀ ni tí wọn náà fẹ́ mọ̀ ẹ gbégo mú fúnra ẹ̀. Majek. Good morning, no. Mo ti ṣe tán. Ṣé wà? O ti fẹ́ máa lọ ní?
Fún mi ní account number ẹ. Okay. Mo fẹ́ bẹ̀ send owó cab sí. Owó kíni? Owó cab. Má ṣe yọnu. I have enough money for cab, ṣùgbọ́n. Ṣé wà ládùú eré tó bá mi ṣe látànà mọ́jú ẹni tí bá fún ẹ lówó máa dàbí ìgbà tí mo yẹ lẹ́dàá ẹ̀jẹ̀ ni. Kí ló kan lẹ́dàá mi pẹ̀lú eré dáṣẹ́? I'm good. Don't worry. Ṣo fẹ́ kọ́ owó sí mi lọ́wọ́ ni? Majek, mi ò kí ń ṣe aṣẹ́wó. Okay? Ó ṣe gan. Má tún pè ẹ́ ṣùgbọ́n kó take good care of yourself. Oh yeah. Bye-bye. Ṣo fẹ́ gbóòtọ̀rọ̀? Ṣo máa gbóòtọ̀rọ̀ lẹ́nu mi? Ọmọ ẹ fọ́ fún ẹ. Adíṣẹ́wà fọ́ fún ẹ bàjẹ́. Wo ó ti fọ́ fún ẹ tipẹ́ kó tiẹ̀ tó dín pé wà á ti ẹ̀mí ìtara yín. Ọlọ́run wà àtijọ́ ta ti máa ń pàdé ọmọ yẹn. Ó kàn ó dẹ̀ ná sí ọmọ yẹn ó dẹ̀ gbé wo pákéjì yẹn full package kò fún ẹ lá package o full one ó dẹ̀ gbélẹ̀ fún ẹ. Ṣorí ọ̀rẹ́ mi owó tọrọ ló sọ ìyàlẹ́nu náà ló ń jẹ́ fún èmi ọmọ tó ń tajà lórí street first time ni máa rí pé ọmọ tó ń tajà lórí street tẹ́yàn máa fún lówó tí ò ní gbowó lọ́wọ́ yàn nìyẹn. Ibo ló tún sọ̀rọ̀ lọ ẹ̀ wo jẹ́ kí n correct ẹ fún kankan kò kí ń ṣe gbogbo àwọn ọmọ tí wọ́n wá sí club yẹn lóníranú kò ń ṣe gbogbo wọn lólóṣò wo sórí Adéṣèwà bó ṣe wá ẹ ọmọ tó kàn lé ní tó dẹ̀ jáde léèrè Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ pákéjì ọmọ yẹn fún ẹ ní special made lọ́lọ́run fi ṣe fún ẹ ọ̀rẹ́ má jẹ́ ń tún ẹ máa jẹun lọ́kùn sáwẹ̀ máa jẹun lọ́kùn sáwẹ̀ jàre. ọmọ yìí bàbá mi jẹun mi ò lè bà ẹ́ jẹ́ ọmọ yìí bàbá mi jẹun àní ò lè bàjẹ́. Madam, congratulations. Kí ni ẹ sá? You are 7 weeks pregnant. Oh my God! Ẹ sure, ẹ serious? Should be test that shit. Oh my God, I'm so happy right now. I never saw this coming. Kí lẹ fẹ́ Wow! I need to make a call. Ẹ má gbàgbé o. Condition tẹ́ wà yìí. Ó require medical attention. Oh yeah, me. Hospital wa náà ní kẹ́tì wá ṣe super. Baby, hello. What? Good news, good news. Hello, ṣùgbọ́n mi. Yeah, mo wà hospital sí. Yeah, guess what? Wo mi ráyè láti máa guess anything. Just go straight to the point. Sọ̀kọ́ tó wà lẹ́nu ẹ. What? Ó ṣe kí ni? Má jẹ́ kí ló ṣẹlẹ̀? Ìwà àti tani. Ṣòrí, just tell me what it is. Because àtòkè ni mo ti ń ṣe gbogbo ẹyẹ ṣe kúrúkúrú. Ìwà àti tani kí nìkan tó ṣẹlẹ̀ gangan? Irú business wo ló ń ṣe? Ta ló ṣe? Just explain it to me. Jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀? Nonsense. Má jẹ́. Oh, so bí mo ṣe pè é lórí fóònù tí mo fún ẹ good news yẹn, mo ti ṣe nǹkan tí ò dáa, ó ti tó nǹkan bínú lọ́dọ̀ ẹ̀. Ìwọ náà wo time tó pè náà. Ṣé o mọ̀ pé wrong time ló pè ní? Ìyàwó mi dé wà lẹ́gbẹ̀ẹ́ mi. Oh, ẹ má bínú. Mo mọ̀ káwọn ọmọ mi wà ńbẹ̀. Mi ò mọ̀ pé ìyáálé mi wà ńbẹ̀. Bá má ti pè sí time yẹn. Bọ́ mo dẹ̀ ti pè náà mo ti pè nìyẹn. Ò ní bínú. Bóyá ìyáálé ẹ wà ńbẹ̀. Ìkan wọ́rí ẹ ni. Ṣé màá tiẹ̀ lágrímẹ̀tì pé o máa lóyún fún mi ni? Swa, ṣé o máa ń ní agreement kéèyàn tó lóyún ni? Ṣé gbà tí wọ́n ń dà síbẹ̀ ọmọ kó máa ń doyún ni? Jọ̀ọ́ má gbé yẹn wá o. Mo ti lóyún nìyẹn o. Kọ́tà máa ṣe sí ni kò sọ. Mo ṣáà mọ̀gọ́ táwọn ẹgbẹ́ máa ṣe sí. Àwọn wo làwọn ẹgbẹ́ mi? Kí ló máa ń ṣe sí? Ṣé kìí ṣe kan tí mo rò? Anyways, ṣé orí mo wá bíbá wa pariwo mọ́ ẹ̀ wọ̀ àbí kájọ máa exchange words? Mo ní kí wọ́n sọ fún ẹ pé mo ti lóyún ni. Pé bó dẹ̀ ṣe wà tó ṣe ń wora ẹ̀ yìí kó mọ̀ kó ti di baby daddy. Bí mi dẹ̀ ṣe wà mo ti di baby mama. Mi ò kọ yẹn. Ìgbà tó bá wù ẹ́, ó lè wá máa wo ọmọ ẹ̀ títí tí mo fi máa put to bed. Bó bá ṣe wù ẹ́ ni kò ṣe ṣe ra ẹ̀. Ṣáà mọ̀ pé o ti lọ́mọ ń bì kan, kò ju bẹ́ẹ̀ lọ. Excuse me.
ọmọ ẹ bínú lọ ni kí ló tó jẹ́ kó bínú tuntun yẹn kí ló ṣẹlẹ̀ alpha. God, everything ti lọ bá ṣe ṣe tiẹ̀ gbogbo ẹ ti fún wọn náà wò náà tí bá a ṣe bẹ́ẹ̀ kò ní make sense sọ fún mi tó bá sọ pé lóun lóyún tí ò bá lóyún kọ́ mo mọ̀ fìyọ̀ sí ni. But at the same time ó ti pọ̀ jù ti exaggerate matter jù tó bá lọ bínú tó lọ ṣé wọ́n yẹn kan. Kò lè ṣe pẹ̀lú bó ṣe bá mi sọ̀rọ̀ yẹn kò lè ṣe. O ní láti pè é sí o ní láti pè kíákíá kó pè padà báyìí kò lè já sí gbogbo planning everything. Kò sọ àlàbà ẹ̀ máa gbé. Don't do to others what you cannot take. Forward goes around, surely comes around. Be good, oh, be good, oh, be good. Be good, oh, be good, oh, be good. Tí bí wọ́n ni mo bá sọ̀rọ̀ ó dé work out on mi báyìí. Kò mi báwo ló ṣe báyìí? You were not like this. O jáde látànà, o padà wálé wá sùn. Mo tún pe nọ́mbà ẹ̀, o bí kọ́ mi. Kí ló ṣẹlẹ̀ ó dé sọ fún mi ọkọ mi jù? Ọmọláyọ̀. Yes, baby. Gbogbo calls ẹ̀ pàápàá ni mo rí. Mo kọ ignore intentionally ni. Inú mi ò dùn láti wálé. Olóhùn ní jẹ́ kó lóògùn ìbànújẹ́. Kí ló dé tí mi ò ṣe dùn? Ṣebí nínú ilé yẹn mi ni mo máa ń ronú tí mo máa ká gíógíó kiri. Ìwọ náà dé ló máa sọ pé kí n má worry that everything will be fine. Kí yé máa ronú mọ́. Ó ṣe máa wá jẹ́ the other way around sí tó máa jẹ́ pé ìwọ nínú ẹ̀ ò dùn. Kí ló fà á? So for me, tell me, I will do anything to solve it. Umai, kí lorúkọ tí wọ́n sọ ẹ̀ gan-an? Orúkọ tó sọ mi, irú question wo ni? Kí lorúkọ tí wọ́n sọ ẹ̀? Orúkọ òótọ́ ni wọ́n sọ ẹ̀. Kí ni orúkọ tó máa ń pè é? Ọmọláyọ̀ náà. Ọmọ nìbàdíjẹ́ ni ẹ́. Ipò kì í ṣe Ọmọláyọ̀. Tó bá jẹ́ Ọmọláyọ̀ ni ìwà ti fún mi lọ́wọ́ lágbà tí mo ti fẹ́. Ọkọ̀ dàbí ètò tó kọjá lórí àpáta tí ò ní parara. Ìwọ̀n pèrè àdó Ọmọláyọ̀. Sọ fún mi. Ọmọ wo ló fún mi nílé tó fún mi láyọ̀? Tí àwọn èèyàn náà máa fi máa pè mí ní bàbá ìdùnnú. Ègún ìdílé kó má ṣe jà mí. Ègún inú ẹbí kó dẹ̀yìn lẹ́yìn mi. Òmìnira kó dé báyé mi. Ègún ìdílé kó má ṣe jà mí. Ègún inú ẹbí kó jìnnà sí mi. Òmìnira kó ọ̀nà ayé mi. Torí páwọn bàbá ti Jésù àwọn ọmọ lẹ́yìn kan. Ègún ìdílé kó má ṣe jà mí. Ègún inú ẹbí kó fi ayé mi sílẹ̀. Òmìnira kó dé báyé mi. Orúkọ dàbí ènìyàn, ènìyàn arọ níní. Ọlọ́run kó dàbí ènìyàn, ènìyàn arọ níní. Arọ nípín kú òṣì, arọ nípín kú ìyà. Ẹni láàárín òó yẹ kò sẹ́dá tó kú mọ́lá. Life is unpredictable. It changes like the weather. Be good, be good, be good. I will be good. Kí ló ṣe kí lẹ̀ ń kí mi fún? Ẹ̀tí ẹ̀tún rẹ́rìn bọ̀. Ṣé ẹ dúró náà? Kí lẹ̀ báwo lè bẹ ti sọ̀rọ̀ yìí sí náà? Mo sọ fún yín pé kẹ́ ẹ kó kúrò nílé mi. Ẹ sì dúró nulẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú sá, ṣé owó yẹn náà la jọ láti tújọ
in fact as soon as a ti ní owó báyìí a máa kó wá fún yín lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ má wulẹ̀ tún owó jọ kankan mọ́ owó tẹ bá tún jọ lọ fi gbalé bomi ẹ kú ẹrù yín jáde inú ilé mi ni mi ò fẹ́ inú ilé mọ́ ẹ rówó lé san ẹ rówó náà san kí ni problem yín gan ẹ kẹ́rù yín jáde inú ilé mi. Landlord ẹ jọ nítorí Ọlọ́run ẹ fún wa di next month olówó kan tí mo expect tí bá ti get owó yẹn máa san gbèsè tá à ń jẹ. jẹ́ kí n ṣàlàyé fún ẹ ọ̀gbẹ́ni mi ò ní sùúrù kankan mọ́ owó tẹ bá expect mo ti ń sọ fún yín mi ò gbowó lọ́wọ́ yín mọ́ ẹ kó ẹrù yín jáde inú ilé mi ni kò tí mo fẹ́ nìyẹn tẹ́bà dẹ̀ kẹrù jáde wellness máa padà wá in fact máa jọ yín lójú. kéde máa wò ṣeré mi fúnra mi ò jókòó sójú kan mo ti lọ sí 1 or 2 places wọ́n dẹ̀ ti promise me as soon as tọ́mà ti fún mi ọ̀dọ̀ yín náà. ṣé o ń gbọ́rọ̀ o ò jó sójú kan ìjókòó yín àti dúró yín kí ló já mọ́ ẹ̀yin aláìlójútì ẹ̀yin aláìlójútì ó mú ọ ó ṣe fáwọn ìbọn kórùngbọ̀n òṣìjọ́ kò rówó lé san idiot. Ọlọ́run kódà àbẹ̀yàn. ó ti sú mi o kí ló dé gan-an everyday kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ máa ń ní sinmi ọjọ́ kan tí bàbá láńlọ́ọ̀dù bá wá sí wọlé àwọn tara aláìsí wàgàrí lọ́wọ́ wọ́n wá sí owó táwọn Yorùbá wo ní kerosene máa wá kí ló ṣẹlẹ̀ gan-an now I'm getting fed up o I'm tired mi o. Jayola Jayola Jayola. Ìyàwó mi. Sir. How you doing? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? It's good to see you. Good to see you, sir. If I have a surprise wọn lé ní mo máa bá yín ní compound. Báwo dẹ̀ ni? Yeah, I'm good. I'm fine. Báwo ni journey ẹ? Yeah, fine. Ẹ káàbọ̀. How are you? Ẹ jẹ́ àwọn olè àbí? Ìyàwó mi, a máa ní láti ṣe Jayola lálejò. Bẹ́ẹ̀ni. Jayola, jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi fún ìyàwó mi lówó kó lọ sọ́jà kó síbẹ̀ tó dáa fún wa tó ṣàwọ̀ pé ìyàwó mi bó jẹ́ ń sè gan. Báwo ló ṣe máa ń ṣe báyìí? Àwa kò ló yẹ ká ṣe wọ́n lálejò. Ṣáàtú máa gbowó lọ́wọ́ wọn fi ṣe wọ́n lálejò ni. Ó tiẹ̀ ní tìjú. Let me tell you something. Ṣorí nǹkan ọ̀rẹ́ mi, tèmi náà ni. Nǹkan tí tèmi náà tọ̀rẹ́ mi ni. So that's not a problem. I will take care of that. Okay? And meanwhile, mo plan láti lò the whole day pẹ̀lú yín. And then tí mi ṣe ń wò gan, ó dà kí n máa dọjọ́ kejì mi bá. Jayola, ó dẹ̀ ṣe gan fún àwọn aṣọ tó máa ń send sí mi látọ̀hún yẹn. Ó jẹ́ káṣírí mi tún pé tálíkà ni mí. Jayola. My friend, it's too much. It's good to see you, bro. Yeah, my friend. Wow. So okay. Yeah, mo wà okay ọ̀rẹ́ mi. Yeah. Kí ṣe? Ọ̀rẹ́ mi. Mo tún ti dé bí mo ṣe máa ń dé. Sórí bí mo ṣe wà yìí. Ìkan tí mo need owó ni. Yes. Anything tó bá béèrè lọ́wọ́ mi, owó náà ni màá máa sọ fún ẹ pé mo need. Sórí ìkan tó ń bá mi báyìí ọ̀rọ̀ owó ni. Ọ̀rẹ́ mi jọ̀ọ́ ṣàánú mi. Jọ̀ọ́. Ọ̀gá. Mo mọ̀ pé need owó. Mo dẹ̀ mọ̀ pé problem ẹ̀ owó ni. But at the same time, ọ̀rẹ́ lèmi àti ẹ̀. Màá dẹ̀ bá ẹ sọ̀rọ̀ tọ̀rọ̀. Tó bára ẹni rìn, ká má lè bára ẹni sọ̀rọ̀ tọ̀rọ̀. Èyí tó jù tọ̀rọ̀ máa sọ fún ẹ lẹ́ni. Ṣorí bó ṣe máa ń wá sílé mi, tó máa ń gbowó, tó máa ń ṣe everything. Mo kò ṣe gbogbo ya ń pé ó ní mí lára o, kò ní mí lára o. But mo kàn feel pé, I mean, ó yẹ kó ní làákàyè. I'm sorry to say it. Ó ní làákàyè. Yeah, I mean, ìgbà wo ló wá last tí mo fún ẹ ní 150,000 naira. In short, mo rò wípé even tó bá tẹ̀ máa padà wá bá mi pé okay, o ní ìdówó sí. After tó bí abi 2 or 3 months. Àpòpọ̀ kò tí ì pé 1 week. Kò pé 1 week tó wá síbí báyìí tí mo fún ẹ ní 150,000 naira. O lè mówó yẹn, o gbà ó lọ. Bí ló fún 150,000 naira ìwọ tó ṣiṣẹ́ tó ṣàbọ̀. Tẹ́kì mi nìwọ irú owó yẹn máa ń ná fún 3 months ni. Mo máa ń ná díẹ̀díẹ̀ ni. Ọlọ́run. But I don't know. I mean, ṣó fún pé mo ní igi kan nínú yàrá mi bẹ́ẹ̀ tí mo máa ń ká owó lórí ẹ̀ tí mo máa ń kó fún ẹ. I don't understand. Wà á kọ́ wá síbà with full force pẹ̀lú confidence pẹ̀lú ayé ẹ̀ tó lè pọ̀ bí bákò sìmẹ́ǹtì ẹ̀. Wà á wá sí ìgbà wà á kọ́ máa bèrè owó lọ́wọ́ mi anyhow. I mean, ṣé ò ní làákàyè ni? Ẹ jẹ́ ká máa lo ọpọlọ wa náà, ẹ jẹ́ ká máa lo brain wa náà. Come on.
ti padà wá tẹ́. o ti tẹ o ti tẹ bá o sórí fóònù tó rìn yìí international call máa wọlé sìn máa lọ receive call yẹn tí n bá ti receive call yẹn tán máa padà wá síta máa ṣẹ̀ṣẹ̀ wá sọ̀gbà tó máa tẹ fún ẹ ó yẹ kára ti máa fún ẹ àtìgbà tó ti ń pè mí lórí fóònù tó ń kọ géètì tó ń ṣe gbogbo ẹ tó ń tẹ bẹ́ẹ̀ tí mi ì ní kọ́ sí géètì fún ẹ kò yẹ kára ti máa fún ẹ pé mi ì fẹ́ kó wọlé obi tó dúró sí ó ṣẹ̀yìn bẹ̀rẹ̀ sí ní tẹ́ẹ̀nì ní sùúrù o ní sùúrù máì lọ àwọn security ló máa gbé ẹ jáde bọ̀ mò ń bọ̀ ok mò ń bọ̀ má lọ. má dá yẹ̀yẹ́ mi sílẹ̀ fáráyé bá mi má dá yẹ̀yẹ́ mi sílẹ̀ fáráyé torí bó lówó bá sọ̀rọ̀ láwùjọ ayé apá lọ́lọ́. ìwọ ọ̀bọ yìí ó fóònù gan-an ó ní problem gan-an nígbà tí mo ní kó dúró dè mí nínú ilé pípé mo ń bọ̀ mo fẹ́ receive call ó dẹ̀ dúró ó dẹ̀ sálọ kí ló ṣe ẹ náà. kì í tún wá dúró kó wá farabalẹ̀ yẹ̀yẹ́ mi àbí. má yẹ̀yẹ́ ẹ má ṣe yẹ̀yẹ́ ẹ ni mi ì tí yẹ̀yẹ́ rárá mi ì tí yẹ̀yẹ́ yes mi ò yẹ̀yẹ́ mi ṣẹ̀ṣẹ̀ má farabalẹ̀ yẹ̀yẹ́ ẹ ni mi ò tí yẹ̀yẹ́ ṣọlẹ́ lè tí mo rí ẹ ọlọ́run mọ̀ ẹ fún mi kí lè yẹ̀yẹ́ finally ni listen tó bá jẹ́ wípé èmi neglect ẹ bí wọ́n ṣe kúrò níwájú lémi yẹn tèmi ò pè ẹ́ mo ń pè ẹ́ ò gbé kọ̀ tó yẹ pé bí tí ṣe pè é yẹn tó ṣe gbé kọ̀ yẹn mo jókòó sínú ilé mi ò wá ẹ káàkiri ṣó fi pé màá rí ẹ níbi tí mo ti rí ẹ yìí mo kàn rò pé o ti lè kọjá nu estate yìí kí n máa fi mọ́tò kí n máa fi wá ẹ káàkiri ìwọ náà wo bó ṣe useless ara ẹ káàkiri nu estate gbogbo àwọn èèyàn tó mọ̀ ẹ́ mọ̀ mí ládùúgbò wọn máa ń gbé wọ̀rẹ́ bóyá ń fẹsẹ̀ gbálẹ̀ wá ń kọrin mọ́lẹ̀ báyìí orin báyìí bí ẹni tíyà ti jẹ wo jẹ́ kí n sọ tọrọ fún ẹ o máa tẹ́ bó àsìkò ẹ tẹ́ ẹ ó ṣẹ̀ṣẹ̀ ń túbọ̀ ni sórí nígbà tí ìyàwó ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní fún ẹ ní attitude nínú ilé tí ò bá lè ń di ọmọ ìgbà yẹn gangan ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ́ o sórí ìgbà tó máa tẹ́ finally tọwọ́ ọmọ yẹn tó bá lọ kó sọ́wọ́ bàbá aláyé kan nígboro tó bẹ̀rẹ̀ sí ní fowó tọ́jú ẹ̀ àti ẹ bá bá ẹ tán finally. Jayọ̀lá máa mẹ́nu bà yẹn mi ò fi àwọn mi ṣeré o ṣebí títorí kírú ẹ má bàa ṣẹlẹ̀ náà ni mo fi wá tọrọ owó lọ́wọ́ ẹ owó tí mo dẹ̀ fẹ́ tọrọ dẹ̀ lélẹ̀ ìyàwó mi náà mo fẹ́ fún náà ìyàwó mi ló fẹ́ lówó yẹn òun ló fẹ́ fi ra nǹkan mo dẹ̀ wé pé mo lọ́rẹ̀ẹ́ tó lè help mi máa sọ yẹn pé bóyá babaláyé kan àbí babaláyé kankan mi ò. kí ló tó ponú báyìí ó ponú gan-an I mean you know like this way we are growing you know. ó smart kí ló tó dógún kan gbogbo ọpọlọ ẹ kàn darí kodò ó tiẹ̀ mọnú rò mọ́ why kí ni problem ẹ ok ṣé tí yóò bá lówó lọ́wọ́ ṣó máa ń sọ̀rọ̀ dárin dín ní gbọ́n tó sọ ó sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé wọ́n ló lẹ̀ mí ok èmi tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó gbójúlé ẹ̀ tí nǹkan kan bá ṣe ọ̀tá mi lọ́la nǹkan àbí ọ̀tá mi fò ṣọlẹ̀ ó kú ní sẹ̀nsẹ̀n how do you want to live your life tell me. Jayọ̀lá tẹni ti bá ṣọ́ta ẹ̀ tèmi ti bá mi finally. ṣùgbọ́n ohun tó sọ èèyàn máa ń plan fún plan B ni. Majek máa bá ẹ sọ tọrọ ọ̀rẹ́ mi ni you're my childhood friend. sórí ìsàlẹ̀ ọ̀rọ̀ tó ń wò yìí ó lẹ́gbẹ̀ẹ́ o nǹkan tó kó sínú ó kẹnu tí òun sọ ẹ́ dá ọlọ́run kankan àfẹnitá bá sọ fún. I want to stop giving you my money. mi ò fẹ́ fún ẹ lọ́wọ́ mi. But Jayọ̀lá mi ṣe náà kí nìkan tí mo ṣe fẹ́ tó fi sọ pé ò fẹ́ fún mi lówó mọ́. mo fẹ́ kọ́ ẹ bí wọ́n ṣe rí o mo fẹ́ fún ẹ ní àwọn tó máa fi pẹ́jà fún ara rẹ. ìwọ owó ni kókó bàbá Màjẹ́kì ó ti dèbò fún ìwọ àti ìdílé rẹ lẹ́ni o ẹ tún ní láárí mọ́ èso roko igi títí inú igi lè ṣókú sí àti wọ́ àtàrọ́mọdọ́mọ rẹ inú ìṣẹ́ àti ìyà lè máa kú sí o afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kọjú oko lára ó dàṣẹ. èso roko igi títí inú igi lè ṣókú sí
abẹ́rẹ́ nìkan ló ránṣọ tiẹ̀ láràyè ègún rèé bẹ́ẹ̀ ni ègún ló ń bá ọjà kì í sì sórí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ bàbá tó bí ọ ni wọ́n gégùn fún ègún tí wọ́n gé fún bàbá rẹ̀ òun ló ràn ìwọ bẹ́ẹ̀ bá sì pọ̀ jù báyìí lọ yóò ṣe máa ràn yín lọ́nà wo ọ̀lẹ́ lówó. òṣìṣẹ́ tó lè ṣe tó lè lówó láyé tí wọ́n bá gbé ọ sílé ìpamọ́ owó bá ọ bá jí owó yóò sọnù lọ́wọ́ rẹ̀. kì í sọ pé ọ̀nì lówó rárá o kì í sì bí bá wọn tí wọ́n lè kọ́lé nínú 15,000. Kò possible. ó túmọ̀ sí pé kò lè sórí rẹ̀. owó tó rí láyé rẹ̀ pọ̀ ju 15,000 lọ́pọ̀ jù nù. Túbí ọlọ́ ó forí bàbá yín ó forí ìyá yín bẹ́ẹ̀ yín ó fi ẹlẹ́dàá yín bẹ́ẹ̀ yín ẹjọ́ ṣẹ́ bí mo ṣe wà yìí ìyá ti ń jẹ́ mi ó ti pẹ́ kọ́ tí mi ò wọ́n gidi lọ́wọ́ rẹ̀ mi ì tí ì láwọn nílé ẹjọ́ bàbá mo fẹ́ bá wọn tó láwùjọ ìkọ́ kíkan tí bá lè ṣe fún mi láti fi jẹ́ kí n jẹ́ èèyàn bí ayé ẹjọ́ ẹ ṣe fún mi ẹ ṣàánú mi. Bàbá ẹjọ́ nítorí Ọlọ́run mo mọ̀ wípé ẹ lè ṣe náà ni mo ṣe mú wá fún yín èmi ò mọ̀ pé èpè ń jà tó tó báyìí èmi náà ṣáà ń sọ máa fún lówó mi lè fún lówó mi gbá mi kó tó tọ́tún la àtúnlówó yẹn ti tán mo ṣe wà mo ti fún 200,000 naira rí tó yẹ pé within 24 hours ló ti mo ní kí ló fi ṣe kò lè account ẹ̀ fún mi èmi ò mọ̀ pé tó ń bàjà lélẹ́yìí ẹ wo ẹjọ́ bàbá ẹ bá mi help ẹ bá mi ṣàánú ẹ gbogbo ọ̀nà tẹ bá lè gbé gbà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ràn lọ́wọ́ ẹ jọ̀ọ́. ọ̀dà àwọn ọ̀nà àbáyọ fún ọ àtúnkásẹ́ gbùrù ọ̀la fún ọ bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé kásẹ́ sówó fún ọ bọ́ bá fẹ́ gé bọ́ bá fara mọ́ ọ̀nà tá a sì bá ṣẹ́só fún ọ rè ọ̀nà àkọ́kọ́ ni pé ǹjọ́ tiẹ̀ ti níyàwó. mo ti níyàwó ṣùgbọ́n kò tí bímọ fún mi. ìyọ̀n dábàá o ìyàwó rẹ tí ò tí ì bímọ á lò ọ lẹ́nu rẹ. nǹkan tó ń try láti sọ ni pé nǹkan tó máa ń jẹ́ kí ọmọ wáyé tó máa ń gbé ọmọ nínú sac làwọn òyìnbó máa ń pè wọ́n lọ́ máa lò fún ẹ nǹkan tó ń try láti sọ nìyẹn ẹ máa kàn ẹ continue ṣé o ti yẹ bẹ́ẹ̀. ó kàn jẹ́ pé tá a bá ti lò tán tí wọ́n bá lówó dọ́là ìyàwó rẹ ọ̀hún ò ní lọ́mọ láyé mọ́ torí kò ní lè bímọ. ṣé ó sì bẹ́ẹ̀ lọ ní òdì. Bàbá ṣé nǹkan tẹ́yìn try láti sọ nísìn ni pé àtòun àtìyàwó ẹ̀ àwọn méjèèjì ò lè lọ́mọ láyé mọ́. kò rí bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ nìkan ni ò ní finú ṣoyún fún bó bá fẹ́ yàwó mi ìyún lè bímọ. ìyẹn máa bímọ fún ó ti tán ó ti tán. àkọ́kọ́ nù ọ̀nà kejì. bàbá ẹ jọ mo fẹ́ lọ́wọ́ bàbá yìí ṣé ọ̀nà kejì yẹn máa sọ ṣé ní first model sọ yẹn ìyẹn gangan ni mo fẹ́ tí bá ṣàfẹ́yàwó mi tí bá bá alájọṣepọ̀ ó máa lóyún á lè bímọ fún mi. wo bí calm down now ṣebí mi mú ẹ wá bí báyìí ẹ o ti ń bẹ ẹ ò ń bẹ farabalẹ̀ àwọn ló sọ fún wa wípé 2 options wà tí kò sọ eléèkejì ká ti ẹ̀ wo bóyá yẹn máa wà òkè láti lè jẹ́ kí ìyàwó ẹ̀ bímọ I'm not really happy mo yẹ sọ wípé ìyàwó ẹ̀ ò ní bímọ ẹ̀ but eléèkejì tó máa sọ yín sí àlè sọ ó lè wà òkè kí ìyàwó ẹ̀ bímọ kẹ́ ẹ̀ méjì jọ wà òkè you don't understand let him say it now. ọ̀rẹ́ mi kí ló ń ṣe yẹ kí ló ń sọ ẹlẹ́nu yìí kò sí ọkọ tó kàn mí tó bá wùyàwó mi ó bímọ kò bímọ kò kàn mí kémi ti lówó lọ́kọ ìyẹn kọ́kọ́ ló jẹ́ mi lógún bàbá ìjọ tó lọ ṣé fọ́ọ̀sì wọn yẹn ìyẹn ọmọ ní kẹ́ẹ̀ pẹ̀lú òun ní kẹ́ẹ̀ dúró lé lódì sẹ́kọ̀ọ́ wọn yẹn ní ìfẹ́ bọ́. nígbà tó ti sọ pé nǹkan tó ń fẹ́ nìyẹn kò sí wàhálà àbá. kọ́ tó lọ wọ́n fọ̀ ní ọ̀sẹ̀ kan ńlọ́ọ̀fì pa nǹkan ọmọkùnrin rẹ̀
ó fi bá ìyàwó rẹ̀ lájọṣepọ̀ àmọ́ kẹ́ tó lájọṣepọ̀ ó wà aṣọ pélébé kan tẹ́ bá ti ṣe tán òní ó fi kó bàbá yìí kó gbogbo ẹ̀ fún àwọn ọmọ ọ̀nà àkọ́kọ́ nù. àwọn àkọ́kọ́ ẹ̀ mọ̀ ọ́ ẹ̀yà tó lórí ṣẹ́gun bọ̀ pátá kì í ṣe pátá gbogbo ẹ̀ máa ṣe. a kún in lára láìpẹ́. Màjẹ́kì mo ti yanjú ètò rẹ̀ àmọ́ ibi tó kù sí báyìí ni pé a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ bóyá ó lè fínúfíndọ̀ kó yọ̀ǹda fún ọ tó bá ti sọ pé òun ò lè filẹ̀ kò lè ṣeé ṣe nù ọ́ a gbọ́dọ̀ gbà lágídí àfi ká tọrọ. but bàbá kò possible báwo lẹ ṣe máa pè ìyàwó mi tẹ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ ìyẹn ò lè ṣeé ṣe. kò lè yí ọ kì í so ẹlẹ́dàá rẹ̀ lápè bẹ́ẹ̀ ni yóò sì jẹ́ wa ọmọláyọ̀ máa ṣàbí àbí. bẹ́ẹ̀ ni. lágbóńdófò ẹ̀bọ̀ra burúkú ti gbénú afẹ́fẹ́ rìnrìn àjò mo fẹ́ ránṣẹ́ pọ́ǹdé pa ọlọ́gbé ọmọláyọ̀ máa ṣàbí wá fún mi torí ijó àbá gbégún légún jẹ́ ijó àbá pòròrò àgbọ̀nà ajakímì kó lóríṣà má jẹ́ tàṣẹ báyìí lọ́jọ́ yọ tàṣẹ lóòrùn wọ̀ ẹnu mi àṣẹ ọmọláyọ̀ máa ṣàbí kẹlẹ́dà rẹ̀ ó débí kí á pa. dákun jàre ọmọláyọ̀ máa ṣàbí ọkọ rẹ̀ Màjẹ́kì òun ló ní béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ó ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó lẹ inú rẹ̀ tó fi ṣe ọmọ bíbí olóhùn fẹ́ tọrọ rẹ̀ òun fẹ́ fi ṣètò ajé ẹ̀mọ́ wa ní àfikà bíọ́ ọba yọ̀ǹda ṣé ọ lè yọ̀ǹda fún ọ̀kárì wá padà báyìí kọ́ rí sùn. ọ̀yà parada. kí ni mọ̀. bàbá tèmi ti bá mi ọmọláyọ̀ ti rí mi. ọ̀dẹ̀ ọmọláyọ̀ tẹ́lẹ̀mẹ̀ ó ti sẹ́nu pẹ́yẹpẹ́yẹ bí àyàkó àpẹ ọmọláyọ̀ wo lórí ọ sóun lọ wá bí ẹlẹ́dàá rẹ̀ kọ́ la pé ọmọláyọ̀ ń bẹ́ mi tó sùn sí nígbà ẹlẹ́dàá rẹ̀ padà ní ó tòun ra ń bí ọba wa ó sì ti lóun yọ̀ǹda fún ọ kó máa dúpẹ́ owó dénú ó ti dọ́lọ́lá ó ti dá lájẹ́. bàbá ó lọ́rọ̀ kan tó ṣe pàtàkì tó ṣe kókó tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ṣé mo pé tó bá di ẹ̀yìn wá ọ̀la tí ọmọláyọ̀ bá bímọ àwọn fámílì ẹ̀ máa gbé káàkiri tí wọ́n bá dẹ̀ ti ń gbé kiri àwádìí ọwọ́ mi ni wọ́n máa rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ó léwu tó bá mọ̀ pé èmi ni mo lo ọlẹ́ inú ọmọláyọ̀. ọkù làákàyè ọmọ àlè mo rò pé tẹ́tẹ́ ti gba làákàyè rẹ̀ torí ọlọ́run máa ń ta tẹ́tẹ́ gan ọ̀rẹ́ rẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi ọba bá ti fún ọ lówó ọmọ rẹ̀ kìnní tí wọ́n máa ń dà lẹ́hùn àti bọ́ọ̀lù tí wọ́n máa ń gbá ìwọ tọ́ lè soríire tó wá wóríire lọ ibi wọn ti ń ṣe kìnní tó ń ta tẹ́tẹ́ ọ lè là bọ́ ṣe jù bá ń lọ ọ̀nà tó fi là rí kó o ṣe fàánú kún jù bá ń lọ ntọ́ wíwọ̀n á wà nǹkan ṣe sí gbogbo bí wọ́n bá mú lọ kùrukùru ó mọ̀ gbójú ọjọ́ ńbẹ̀ ni àbámúdá kì í dá tiẹ̀ kọ́ mọ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ni alábàá ló láṣẹ gbogbo ibi tó bá lọ bí ìyá rẹ bá mú lọ ojú ìyá rẹ ni wọ́n rí bẹ́ẹ̀ bí ìyá tiẹ̀ náà ló sì mú lọ ojú ìyá rẹ ni wọ́n kódà kó nǹkan kan wá dá lọ kó lè ṣèwádìí wọ́n mọ̀ rí pé òun ní ìṣera rẹ̀ tó bá kọ̀lá ni ìní ò ní bọ́là ọ̀la ò sì ní bọ́tùnla láéláé ogún ọdún tí gìgì bísẹ̀ ti ń sáré iwájú làtàǹpàkò máa wà èyí fọkànbalẹ̀ léèyàn ètò ti bẹ̀rẹ̀ náà nù èèyàn máa lè èjì rẹ̀ yé ọ nífẹ̀ẹ́ owó obìnrin lọ́ọ́ máa fi kó ìwé tí ń rẹ̀ ní aṣẹ́wó ó léèwọ̀ bẹ́ẹ̀ ni kò sí tí ò léèwọ̀ tó o bá sì kọlu ìwọ rẹ̀ orogbo
odò ayé ó lù fún ọjọ́. Olùṣọ́, ọba aláyé ò yé mi, kò tiẹ̀ yé mi rárá. Mi ò understand gbogbo ẹ̀ kó ṣáà kò yé mi. Arábìnrin. Ẹ̀sà. Alákọ̀, ìṣípayá lẹ́rí yẹn. Ìṣípayá. Léyìí tó túmọ̀ sí wípé ogun àìrọ́mọbí tẹ̀ ń là kọjá yìí, gbogbo ọrọ̀ tí ọkọ yín kó jọ tẹ́ rò bẹ́ẹ̀ ń yọ̀ nínú ẹ̀, ilé ọmọ yín ló fi ṣe sábàbí ẹ̀. Olùṣọ́, àlá tí mo lá tí mi ò tí ì sọ fún yín. Bẹ́ẹ̀ni. Òun lè sọ fún mi yìí ó. Bẹ́ẹ̀ni. Arábìnrin, láti ìjeje tí a ti bẹ̀rẹ̀ àdúrà yìí ni ẹ̀mí Ọlọ́run ti tọ̀ mí wá tó sì fi àṣírí ọ̀rọ̀ náà hàn mí. Àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ọ̀rọ̀ tó wúwo ni. Pàápàá bàbá ní ká sáré tù fún yín bẹ́ẹ̀ yẹn, ẹ lè má gbàgbọ́. Ẹ lè rò béèyàn kan fẹ́ dalé yín rú ni. Torí náà la ṣe sọ fún ẹ̀mí Ọlọ́run kí ó tìka lára rẹ̀ tọ̀ yín wá. Mo sì dúpẹ́ pé ẹ̀mí mímọ́ ti fi hàn yín, ẹ̀yin fúnra yín ti rí i. Olùṣọ́, ẹ má bínú. Ẹ ò bínú. Ṣé nǹkan tẹ̀ ń sọ fún mi sì ni pé ọkọ mi Majek òun ló wá di gbogbo ọ̀rọ̀ yìí? Bẹ́ẹ̀ni. Majek ló ń ṣe mí. Inú máa ti Majek ogun bọ̀. Majek ogun bọ̀, ìjà ń bọ̀, máa jà kọ́rù. Máa tún gbogbo ẹ̀ka. Máa jà everything rú. I'm going to destroy everything. Majek did this to me. Majek ló ṣe mí, òun ló ń gbà mí. Ẹ farabalẹ̀ o. Káláre má bàa wá padà délẹ́bi o. Ṣé rántí ohun tí ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 12 pé kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara ni àwa ń bá jìjàkadì, bí kò ṣe àwọn alágbára ibi òkùnkùn, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí. Ẹ gbọ́dọ̀ kíyèsára ni o. Kàkà tẹ́ ẹ lọ fi jà lójúkojú, ńṣe ni kẹ́ ẹ kúkú jẹ́ ká tẹpá mọ́ àdúrà. Okay. Ní báyìí, ẹ jẹ́ á gbàdúrà. Olùṣọ́, ẹni sùúrù sá, ẹ má bínú o. Ṣé rí, ẹ jẹ́ kí èmi lọ. Èmi àwa padà wá, àwa gbàdúrà. Ó ti yẹ. Arábìnrin. Ìyá wa, ẹ̀yin àgbà bọ̀ ẹni tí ọwọ́ bá dọ̀tí ọṣẹ ni wọ́n fi fọ̀, tẹ́sẹ̀ bá dẹ̀tí ọṣẹ wọ́n fi fọ̀, tọ́ṣẹ bá dẹ̀tí kí láà fi fọ̀ ọṣẹ. Èyí tí mo rí oṣù sí lẹ́nu ó buyọ̀ sí. Èso ń tẹ bá rí. Ẹ̀yin mo rí lójú ìran mi ní ìsìn tẹ̀sí kèmí rọ̀ fatifati pé àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé. Èmi lè rí lójú wọn. Bẹ́ẹ̀ni. Ṣé mi ti dáràn báyìí? Kí n tèmi? Ṣé màmá tún máa ṣe ọmọ tí mo bí ni? Awo funfun ni mí, èyí sì ìfọ̀pẹ̀lẹ̀ ṣèké. Bẹ́ẹ̀ni, èké ti pagbá igbá fọ́wà yìí, ọ̀dàlẹ̀ pàwọ́ àwòfàyà. Ó nínú oore pọ̀ bí obì yàn. Adé fún babaláwo tí ó fọ̀pẹ̀lẹ̀ ṣèké tí mo rí mo sọ fún yín. Agbọ́mọlà yóò ṣẹ̀ṣẹ̀ mú mi. Ìyá wa. Èmi. Bóyá kò dáa fẹ́ mi ọ̀làjẹ̀ mi ò ní kọ̀ọ̀kan. Tẹ́ bá rìn, ẹ máa fúnra. Bóyá kẹ́ pọ̀n ó kéré rajà kẹ́ ẹ tú lọ lọlé aláwọ̀ mi wò. Kẹ́ gbọ́n tí wọ́n sọ. Nǹkan tí ń ṣe mí. Nǹkan tí ń ṣe mí. Ìjọba lè fi òṣè délé wọn mọ̀. Nígbà tí mo ti rí pé ọmọ mi gbogbo fún ara mi ó ti mú mi lájẹ, ó jẹ́ kí èmi náà rọra jókòó ara mi jẹ́. Mọ́mì, bẹ́ẹ̀ ṣe sọ ìgangan lèmi náà ṣe gbọ́. Nígbà tí mo dọ́dọ̀ pásítọ̀, wọ́n láwọn kọ́kọ́ rójú mi. Ìgbà tó yá wọ́n tún láwọn rójú ẹ̀. Ẹjọ́ aṣáni ló máa ṣe rẹ̀ fúnra ẹ̀. Iṣẹ́ ayé lórí yẹn, ó ti ṣe é pani, ó ṣe é pani. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwò tá bá ní fọ́bẹ̀ ni á gbọ́. Ọmọ mi ò gbọ́, ó sọ kò gba. Ṣé wo náà ti rí báyìí?
Sórí ìsìn ìṣó ti ríbi tí mo fẹ́ forí sọ ṣó ti rí. Ẹ jẹ́ kí wọ́n sún mi kí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kankan. Wọ́n lọ fún obìnrin mi lóyún. Mo sọ ọmọdé bá gègé nígbó àgbà ló mọ ibi tó máa wó sí. Ayé mi o. Tó bá rí kẹ́ẹ̀tì máa jẹ́ kí ò fọ́ ni bí a mọ̀ máa dà mọ̀ mo dà mọ̀ in fact mo mọ̀ tó jẹ́ wípé tó bá jí mi nínú kí máa sùn kó má sí mọ́ tó bá jí mi mo máa rí mo sọ débi wípé mo tún fi èèyàn sọ gbogbo nǹkan tó yẹ kí n mọ̀ èyí tí yẹ kí n mọ̀ mọ́ mi gbogbo pátápátá ni mo wá bíbí àmọ́ mo mọ̀ pa. Bàjẹ́kì èmi lọ lọ́hùn tó ní ẹ báyìí o gbogbo tó ṣe pátá ló máa di rí ẹ. Ọlọ́run á ṣe ètò dà. Àmì Ọlọ́run á ṣe ètò dà o. Ẹ wò mọ́ mi. Bàjẹ́kì Bàjẹ́kì mi o ti kó bá mi o. Kí ni báyìí Life is unpredictable. Alele náà ṣàlùkọ. Tálẹ̀ bẹ̀rẹ̀. Ọkọ̀ Àjàyí. Báwo lẹ ṣe mọ orúkọ mi tẹ́ tún fi ọ̀nkú sí? Eégún mọ ni, èèyàn ni ò mọ̀. Mo mọ yín dáadáa. Ṣé rí àbúrò mi Adéṣẹwà, ìyẹn ọ̀gá yín, kò sígbà kọ́kọ́ tí mo pè é. Tábà tí ń sọ̀rọ̀ báyìí, a ṣe máa dárúkọ yín ní ṣá. Débi pé ó wá mẹ́mí náà lára kí n má pè kí n má béèrè yín. Kò possible. Ọlọ́run adé rántí ẹ̀yin náà. Àmín. Ẹ ṣe ẹranko gbogbo gbà. Kí ni kí n sọ fún wọn? Kí lorúkọ yín? Irọ́ ẹ má lọ sọ fún un. Ṣé rí kíkí tí mo wá kì í surprise visit ni. Kó tí ẹ mọ̀ kí mo ti dé láti UK. So mo kàn ní kí wá surprise ẹ ni mo ṣe wá. Tẹ bá sọ fún ṣe ọmọ kan tí bá surprise jẹ. So ẹ má sọ fún un. Ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀, ẹ surprise àwa náà ń bí. Gbogbo alẹ́ lọ papọ̀ fúnra wọn. Bẹ́ẹ̀ ni èèyàn ni yóò. Oh my God. Tọ́tọ́. Màmá rí ẹ jẹ́ sáré lọ wọlé. Ẹ má kanlẹ̀kùn. Ẹ má kanlẹ̀kùn. Èèyàn làwọn eléyìí o. Oh my God. Oh my God. Mo tún tà lẹ́nu. Oh my God. Baby, I'm coming. Ẹ káàsán. Ẹ káàsán. Ìyàwó mi, such a pretty girl. Wow, such a nice place. Ṣorí TV yìí, díẹ̀ ni tọ̀dọ̀ wa fi tóbi jùlọ. It's so nice. Oh, really? Ẹ ti rí nǹkan kó sínú ilé. Ó wà òkè. Ṣé ẹ subscribe sí kinní yẹn ṣá? No, àti kí n máa subscribe. Báwo ni, how are you? How you doing? Báwo ló ṣe ń kó? Báwo everything? Everything is okay. Yes, ó lè mi ò mọ́jú yín. Oh, my bad. Má bínú. Sórí èmi ni Mrs. Majek. Èmi ni ọkọ wa. Ló fi hàn pé òkè o, ẹyin mi ó gbàgbà dáadáa. Ló wá mú ìyàwó mi ìyẹn ìwọ ló fẹ́ lé mi. That is to say, èmi ni first wife. Ìwọ ni second wife. Ọkọ wa ńkọ́ ṣé wà ní? Ọkọ wa actually kò sí nílé ó wà kò sí nílé ó máa dé bíbá in the next 5 minutes. 5 minutes? Yes. Yeah, that's nice. Even by nice gan ni o. And you're so cute. Wọ́n wọ̀rí wá sọ láyọ̀ lágbára náà. Mo mọ̀ darling, mo mọ̀. Ó ga o. Jọ̀ọ́ torí Ọlọ́run ti ní few questions tí mo fẹ́ bi ẹ́. Jọ̀ọ́ báwo ni girls bí títí ẹ báyìí tí ẹ máa rí ọkọ lọ́kọ ọ tó kàn máa decide lọ́kàn yín pé ọkọ lọ́kọ ló wù yín láti fẹ́, kí ló dé tó yẹ jẹ́ pé tẹ bá rí ọkọ lọ́kọ tí ẹ tún ní wá jẹ́ ń bẹ̀ kẹsà ní ronú pé ìyàwó tó fẹ́ sílé yìí obìnrin bíi ti tèmi ni, kí báwo ló ṣe máa feel, kí ló máa pass through, and outside that máa wò títí pé ọkọ olóko yìí ní ìrò nínú ọkọ yìí pé
ẹni tí mo fẹ́ fẹ́ yìí ìyàwó tó fẹ́ sílé èèmù nǹkan tí wọ́n ti jọ go through in the past you don't know where they started from ọmọ nǹkan tí wọ́n ti jọ forí fá ní mọ́ gbogbo yẹn kò kan ẹ̀yin tí yín ní pé ẹ̀rí fà ẹ̀dẹ̀ ṣe kí ni ẹ̀dẹ̀ mọ́ without even bothering to know the state of that woman àbí nǹkan tó máa go through kò kan yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni má jà ágì o bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn èyí kò má ẹ máa ń fọkọ lọ́kọ kiri ni débi pé olóyún fún ó gba ilé fún ẹ ó fún níṣẹ́ ilé yẹn tó ti rí péètì yìí ó mọ̀ pé mo láìkí kọ́lọ́ yìí ó mọ̀ má jẹ́ kí n mọ̀ so ó mọ̀ lo kọ́lọ́ yìí fún ẹ ni but me mind is nice ó fine tó ti yẹ ó wá gba ilé fún ẹ ó fún níṣẹ́ ó fi AC sí. akẹ́rì nípa AC. ó dé shut. last week la ṣe fix AC. bọ̀ ó rà ó wá ń sùn òun jí òun jẹ òun mu egun dé báyìí ó ti ẹ̀rọ pé ó kàn lè sùn kó má jí mọ́. mo máa ń rò lẹ́kàn. You're living so comfortably you don't even care you don't have any problem. ṣé o ti ẹ̀ rí kò tí ì ṣe nǹkan tó le náà. You understand? Because èmi ò like it. Ẹ jẹ́ ní explain. Ṣé mo kúlọ̀ láti tẹ́tí sọ̀rọ̀ mi rẹ̀? Mi ṣe ìbọn rẹ̀ ṣe rí actually mi ò plan pé mo fẹ́ lóyún. Plan. Kìíní yẹn kàn ṣẹlẹ̀ bí coincidence ni. Mo dẹ̀ sọ fún máa jẹ mo ní pé kí n ṣe oyún mi ò ready. Ìgbà tó ń ṣe náà ò ní kó yọ ọ́. Kò dáhùn. Èmi ò tiẹ̀ really fọkàn sí báyẹn gan. Ọba tó rí èdè mo ṣe mọ̀ pé a ní àfẹ́. Tó bá notice wàá rí pé mo rọra sọ̀rọ̀ mi ní ẹ̀mí wàhálà just turn back. Kọ̀yìn sí mi báwo ló ṣe ṣe báyìí kọ̀yìn sí mi náà. Ó ti fẹ́ máa múnú bí mi ìtẹ̀fẹ́ bínú just turn your back. Turn your back. Ó ti ẹ̀mọ̀kan tí mo rà wá fún ẹ o kàn ń ṣe bí kíni turn back. You're looking at me. Do you think I'm joking? Ajayi! Tani Ajayi! Ọ̀gá lórí burúkú yẹn ni. Ọ̀gá. Kí ló ṣe tó kẹ́ mi lóhùn? Ẹ má bínú sà. Ó dàbò tí ìyàwó rẹ̀ ṣá. Ọ̀gá ẹ má bínú. Ìyàwó mi dà. Ọ̀wọ́n àánú ló ń gbádùn ayé wọn. Mo ti pè látàárọ̀ kò píkọ̀ mi. Ẹ̀gbọ́n kan ló dé láti abroad. Òun náà lọ ṣe surprise wọn nínú ilé. Àwọn àmì ilé wọn ṣe surprise lọ́wọ́. Surprise yẹn bá gan ọ̀gá. Tó bá rí wọn kọ́kọ́ yọ wọlé báyìí. Para. Ẹ máa gbọ́ sáǹdì wọn. Ìyàwó mi ò sọ fún mi pé òun lẹ́gbọ́n kankan náà. Ẹ̀gbọ́n ti dé láti ìlú òyìnbó kódà kó tún bùn mí lówó. Ó di aláwọ̀ ẹ̀ kó wọlé Ajayi. Ládùúgbò wọ́n ní tí mo máa ń fún ẹ mo máa sọ fún ẹ wípé anybody gbúrò wọnú lẹ́yìn láì jẹ́ pé mo mọ̀ sí. Ọ̀gá má bínú ọ sọ pé òun lè gbọ́n wọn surprise ni lọ́wọ́ ọ̀gá. Ọ̀gá ẹni sùúrù surprise ẹ má já wọlé surprise ni lọ́wọ́ ọ̀gá. Adéṣẹ́wà! What's shock? Babe. Yes, darling. I can explain. Explain. Kí ló fẹ́ explain? Kò need explanation ọ̀rọ̀ tó wà lẹ́yìn òun kódà. Jẹ́ ká ṣe báyìí. Jẹ́ kí èmi explain fún wọn gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ṣó yẹ? Èmi àti ẹ̀ a bẹ̀rẹ̀ sí máa fẹ́ra wa. Gbogbo gbà yẹn àwa lówó. Ìwọ ò ní kankan. Àbí ṣó rántí? Ìwọ máa wá sílé tiwa. Wàá wá tọrọ oúnjẹ. Èmi á bẹ pákéjì oúnjẹ. Màá yọ́kẹ́lẹ́ máa gbé fún ìwà lọ jẹ. Ìgbà tó yá o mo fárígá mo ní dandan o màá jẹ́ kí ni màá fẹ́ o èmi bá bẹ̀rẹ̀ sí máa fẹ́ yìí la bá fẹ́ra wa ìyá yìí bá bẹ̀rẹ̀ àní kankan ìyá wa jẹ́ wá gidi ìyá yẹn jẹ́ wá gidi ṣùgbọ́n mo forí tì ọ̀sán kan orúkọ ìwọ kan ronú ni o kàn decide
láti lọ sọ́dọ̀ bàbá kan ìwọ wá mú ilé ọmọ tèmi ìwọ wá fi ṣe òkú owó yẹn wá dé owó yẹn pọ̀ ó wá ní oríṣiríṣi properties káàkiri ó wá ṣe làfùlàfù ṣe yamayama àbí. báwo ló ṣe mọ̀. nígbà jẹ́ kí n délé o nígbà tó tún yá ọmọ kébì ọ̀rá lè bímọ mọ́ èmi ti wá di àgàn ìwọ okòrò ní kẹ́ jẹ́ bá ti gẹ́ yìí jẹ́ jàre kọ́ bá ti ẹ̀ jẹ́ ni ó ṣàbá tèmi jẹ́ lọ́rọ̀ kan ìwọ wá mú kínní ẹ̀ yìí ó wá lọ bá eléyìí ó ṣe òun wá lóyún lọ́rọ̀ kan ìwọ àti eléyìí ẹ̀yin expect ọmọ tẹ́tẹ́ gbẹ́jọ́ nígbà tí ẹ sọ èmi di kòròfò ṣé mo wá explain àbí mi explain fíìmù yẹn ṣé kò dùn mọ́ ẹ kò dùn mọ́ ẹ ṣé orí kò dùn o like story yẹn èyí kí ló tún wá fẹ́ explain kí ló tún kù. iṣẹ́ ìṣù ni. iṣẹ́ ìṣù. iṣẹ́ ìṣù ni iṣẹ́ ìṣù ni ní mọ́mọ́. kí ló dé tí wọn náà ṣe gbà kẹṣù bí ó bá má gbà náà ó bá má gbà má kì í ṣe you know I don't like to see you crying and you know I love you. I love you too. I love you too. Man, you waste time. Me wá pẹ́ o. So come turn back. Kọ̀yìn sí mi. Ma change mind mi o. Ma change mind mi o. Turn back. Kọ̀yìn sí mi. I love you. I love you too, baby. I love you so much. You know I love you. Sórí gbogbo nǹkan tó wà lẹ́yìn. Kò ṣe pé nǹkan tó lè lọ títí. Ibẹ̀ ṣe lè ṣe bòlò tó tí ò ní rùn gbẹ. Bẹ́ẹ̀ fẹ́ dìyẹ sórí wọ́tà bẹ́ẹ̀dì. Àníkẹ́ lóhùn ó lọ àkìtàn lórí jẹ. Àwa ń ṣàánú yín. Ibi ilẹ̀ fi san fún wa. Ó ti fẹ́ mú mi ṣe. Yọ̀ọ́ rẹ̀. Ẹ ṣe wá pẹ́ tó tó yìí. Ènìyàn máa burú o. Pẹ̀lú báyìí. Ó ti kú, mo ti pa wọ́n, èmi náà mo pa wọ́n méjèèjì. Mo ti pa, ṣe bẹ́ẹ̀ mi lè mi pé ìpínkẹ́ máa bọ̀, èmi náà mo pa wọ́n. Ẹ ṣẹ́rí. Má gba àwọn ìsìta. Ṣé rí gan-an? Gan-an ni, ní láti bọ́dà apá ẹ̀ lọ títí. Tọ́yì ní ike ní, mo kàn ra títì nìkan ṣé kíní. Bó ṣe rí lè. Òun lè gbọ́dọ̀ fọ́kàn ìyá ọ̀ tẹ́ bá ti sínú ẹkùn mi. Báwo ni ti sí so èmi mo fi pa wọ́n ṣẹ̀ mí níbẹ̀ bí mo pa wọ́n. So ẹ ṣe kí a ká máa lọ torí mi ráyè òṣì mi ìfẹ́ kọ́ máa rùn bí mo ṣe kàn fi wọ́n sílẹ̀ ní ilé bí mo ṣe pè kẹ wá dé wọn. Kẹ̀dẹ̀ mímì lọ síbi tẹ́ bá fẹ́ mú mi lọ. Sọ́dọ̀ ní kí ni ṣe bí mi mo pè yẹn wó láriwo wèrè ṣé mi ní dìde ni. Ẹ tọ́ra balẹ̀ má yẹ kí n bínú o. Ẹ má lọ fáńdù mi má lọ má fọwọ́ kàn mí. Ọ̀gbẹ́ni má ti ṣe wà ókè ṣe wà ókè. What you cannot take forward. I must commend your effort. That was a brilliant job. No. O really try gan. Àbí kí ni mo sọ? No. O really try gan. And nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ nípa pé reward wà. Má worry o. Reward wà fún everything tí èèyàn bá ṣe dáadáa. I'm honored, sir. Ẹ̀yin náà lè kọ́ wa. Fi kíkọ́lẹ̀. It's been 15 years ago now. Tí a ti ń try láti track mine down. Iṣẹ́ burúkú ló ṣe. Kò sí ẹni tí ò tí gbé lọ sí department yẹn láti arrest mine. A ò mọ̀. Bí kan ló deku, bí kan ló dayán, bí kan ló dajá, mi ò tiẹ̀ understand. Téèyàn wọn máa deku níwájú ìbọn tí wọn ò lè arrest ẹ̀ wá sí station mi kò yé mi. Ìwọ náà ti wà department yẹn rí àbí? Yes, sure, sir. Mi ò gbọ́ sọ̀rọ̀ sókè mi gbọ́. Sure, sir. Sure, sir, ó ti gbọ́. Sure, sir, ó náà ti wà department yẹn rí wọn ò rí mú mi mọ̀ bóyá ìgbà tiẹ̀ ló dajá àbí ìgbà yẹn ló dẹja. Kò yé mi. So tí wọ́n fi lè mú débí no gbàgbé ẹ̀ má worry. A lot of things wà tí máa ṣe fún ẹ máa recommend ẹ ìwọ náà dé máa rí position tó máa wà in the next 2 months ìwọ má worry o ṣáà máa ṣiṣẹ́ lọ okay. Yes, sir. Oh, good. Yes. Thank you, sir. Every day for the thief, one day for the honor. Definitely. Kí Ọlọ́run fún wa ṣe. Àmín Ọlọ́run tí ẹ ti ń fún wa ṣe pẹ̀lú eléyìí tó ṣe. Hello. Yeah. What? How? When?
is a problem, sir. Why when how nìkan ni mo gbọ́ problem wo ló wà? Ọ̀nà Charlie ẹ̀ ti escape. What? Yes. Tí mo sọ̀rọ̀ ẹ̀ nísinsìnyí. But inú special cell la fi wọ́n sí now. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Kí ni tòtí nǹkan fi babaláwo ní ẹni tá ń sọ̀rọ̀ pa ẹ̀? Come off it. Kí ni irú ọ̀rọ̀ tó sọ yìí? Babaláwo, kí ni babaláwo yẹn ní mí? Sorry, sir. Kí ni mí ní pé ó jẹ́ babaláwo ni? Èèyàn dé station one b. Commissioner ti gbọ́ pé a ti mú babaláwo kan sí station one b. You are not telling me wípé ó lè disappear lọ sí mo. Ṣé kò disappear post mi ni àbí kò disappear àbí kò lórí seat? Tí kò disappear kò yẹ kó débi rárá. Àbí? Okay, no problem. Oh God. What goes around surely comes around. Be good, oh, be good, oh, be good. Be good, oh, be good, oh, be good. Oh, be good, be good, be good. Be good, be good, be good, oh. Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn arónípín. Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn arónípín. Arónípín kú òṣì, arónípín kú ìyà. Ẹni láàárín òhò, kò sẹ́dá tó kú mọ́lá. Life is unpredictable. It changes like the weather. Be good, be good, be good. I will be good, oh, be good, oh, be good. Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn arónípín. Ẹ̀wí fárónípín gbogbo òṣì, arónípín gbogbo òṣì. Mo lẹ́wọ̀.